àti tí wọ́n ti dé mi rò pé ibi tí èdálẹ́ ẹ̀sìn ọ̀sán ń bẹ̀ àti ìjẹ́rú Olúbàdàn yìí rí. Àkọ́kọ́ bọ̀ ni pé bàbá wa adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ́lọ́ ló yàn yín, ẹ gbà pé Ọlọ́run ló yàn yín. Ní ọjọ́ òní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe àwọn afẹ́kẹ́ máa ṣe fún Ìbàdàn. Àkọ́kọ́ àtọrọ lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ọba ìlú Ìbàdàn a nílé iṣẹ́ Ìbàdàn, àwọn ọmọ wa mú gbó kí wọ́n ṣe gbogbo ẹ̀. Ẹ̀yin industrial persons ni yín, ẹ máa ń dáṣẹ́ lẹ̀, ẹ jọ̀ọ́ ẹ bá ní dáṣẹ́ lẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ tí ń ṣe, ẹ jọ̀ọ́ ẹ padà sí ipò yẹn pé ọba ni yín, lẹ́yìn ẹ̀ kò sí nǹkan kan tẹ̀ tó fẹ́ jẹ mọ́ gbèsè ayé yín. Àwọn ìdìbò yàn nídìí eléyìí a fẹ́ ìrànlọ́wọ́ yín fún àwọn ọmọ wa. Ilé iṣẹ́ tẹ̀ máa dálẹ̀ àmì tó jẹ́ ti yín tẹ̀ ń dálẹ̀ fúnra yín táwọn èèyàn ṣiṣẹ́ ń bẹ̀, ẹ wá bá ní dìde kẹ́ ẹ lọ́wọ́ sí i. Kò sí ìjọba tí ó sọ pé kílẹ̀ ń ṣe ń bẹ̀ wọ́n, kì í ṣe ìlú Ìbàdàn yìí, àfi tí ọba fẹ́ dúró lókù. 11 ni local government wa, ọ̀nà 11 náà ẹ bá ní mójútó, ẹ dákun, ó ṣe pàtàkì fún àwọn ọmọ Ìbàdàn. Inú wa wá gbọ́ pé a nírú yín báyìí ní àsìkò yìí, a mọ̀ kú oríire. Mo kí yín gbogbo yín o, a kú oríire o, a kú oríire o, a kú oríire o. Tó ẹ dákun, wọ́n wá kò sọ́wọ́ ẹ̀yin àtẹ̀mí náà, ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí wa. Ìwà àbàjẹ́, ìrìn ìbàjẹ́, gbogbo mọ̀ wípé bàbá yìí kìí gbà torí bàbá yìí gbàgbàkúgbà. Àwa kan sì ń bẹ tá a wà lẹ́yìn rẹ̀, àwa kìí gbàgbàkúgbà. Ẹ dákun, wọ́n sọ níbi àjókòó mẹ́rin lẹ́ẹ̀kan, ẹ má gbà ló ń lẹ̀ mọ́, ẹ dáwọ́ ló ń lẹ̀ dúró, kálukú jókòó láàyè ẹ̀. Mọ́gàjì ẹ̀yà ń lé yín, ẹ jẹ́ kí nǹkan yín kó fi hàn pé ibi tẹ àdúgbò ẹ wà ní gbogbo kọ́tà àdúgbò yín wọ́n sì ẹ̀kan lẹ́ẹ̀mẹ́ta láàrin ọdún, èyí náà máa lọ bá wọn kó ẹ sì máa fi hàn kábíyèsí ní wọ́n máa dùn pé àdúgbò báyìí gbogbo tó bàjẹ́ bẹ́ẹ̀ làwọn mọ́gàjì ibẹ̀ ń ṣe yìí. Ọlọ́run máa kó yín lọ́wọ́ o. Ẹ̀yin baálẹ̀ wọ́n ń bá yín wí, agbára mi ká kì í sásìkò yìí o, àgbáwé ẹ̀ mọ́ o, ọmọ ọlọ́gbà nílẹ̀ ẹ̀ tó bá ti kọ àbí wọ́n tó lọ bá àwọn kan mọ fẹ́ǹsì pé kìíní á gbàlẹ̀kẹ̀ ọrùn yín. Àwọn kan tó gbàlẹ̀kẹ̀ ọrùn wọ́n ń já káàkiri bíi wèrè ní. Ọlọ́run kò ní irú yín, Ọlọ́run ní ta irú ẹ̀ sí yìí o. Ẹ jọ ẹ bá ìjọba yìí fọwọ́pọ̀. Bàbá mi ti fún ìtàn ló forí, mo rò pé bàbá wa Balógun wọ́n máa ń kìlọ̀ nǹkan yẹn fún yín tí wọ́n bá ti fẹ́ fi yín joyè. Mẹ́gbàyàwó àdúgbò bàbá mi ti fúnlẹ̀ wọn nílẹ̀ ní 100 years rí. Àjọ àti àwọn ẹjọ́ kan lẹ̀ kó dìgbà wọn bá dé ká tó ṣe á bẹ̀rẹ̀ rẹ̀ ní ìsìn lẹ́yìn Ọlọ́run àtọfọlọ́hun, lẹ́yìn Ọlọ́run àtọfọlọ́hun. Àwọn kan dìde gan, wọ́n tiẹ̀ múlẹ̀ tí wọ́n gan, wọ́n lọ mú katapila, wọ́n gírèdì ibẹ̀. Wọ́n wá ní ó ní baálẹ̀ rẹ̀ kàn tú láàrin jẹ́rẹ̀ ni pé ebi lẹ̀ bàbá Ládọjà náà lẹ́gbà, ebi náà lẹ́ lọ gírèdì làbá ń wọlé. Wọ́n ti kúrò bẹ́ẹ̀. Lọ́ba ní kinní wọ́n gba 50 million. Bàbá wọn àwọn náà wá ń jókòó jọ́nà, àwọn ò lè sọ̀rọ̀ mú ní ọ̀dà báyìí ní ìsìn ó tiẹ̀ ti dá níbi tẹ́yìn lọ yìí ó ti dá. Baálẹ̀ yẹn a sì máa pé ó lẹ́jọ́ jẹ́ wájú tiwa, èmi ò pé wájú Olúbàdàn o. Àwọn akọrin títí ẹ̀yìn ìgbà náà abájókòó ní ìsìngbà tó bẹ di oṣù tí mọ̀ kankan baálẹ̀ bá kábíyèsí bá ti jókòó dáadáa á pè ó ẹ sì gbọ́ ẹ sì mímí o, èmi ò compromise o, ṣé ẹ ti gbọ́
kálukú yín ẹ̀mọ̀ ẹ̀dá mọ̀ ká wá sọ pé báyìí kò dìgbà tá a bọ́ dọ́dọ̀ kábíyèsí o tí wọn náwọn fẹ́ gbọ́ ni pé wọ́n ti tún nǹkan ṣe. Yóò mọ ṣe fún yín o èmi yíwọ̀ tá a fún kábíyèsí àkọ́bọ̀ ọ̀nìṣẹ́ wọ́n yóò ṣe fún wa o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká yíwà padà sí dáadáa omi tuntun wọlé ẹja tuntun wọnú ẹ bí ẹsẹ jẹ́ orí nù o ẹ má jọjọ pé wọ́n bá fẹ́ jẹ́ ìyọ̀wádọ̀ mi tí n bá ti wà gbégbé ní ọlọ́nu o lẹ̀kẹ́ wà nù mọ́tò mi mẹ́wọ̀n o ìsìn kò fún yàn tó ti yẹ yín náà ẹ dákun ẹ bá bàbá ìfọwọ́sowọ́pọ̀ kí wọ́n lè kẹjọ ẹ dákun bàbá wa náà wọ́n bá yín sọ̀rọ̀ ìtí sì ń wù wọ́n lọ́kàn láti ṣe fún yín Ìbàdàn àmọ́ èyí tí mo tọrọ lẹ́ẹ̀kan ó ṣe pàtàkì ká ní àwọn ìjọba wa wọn ò bá ní dá iléeṣẹ́ lẹ̀ àrí iléeṣẹ́ kankan àmọ́ àwọn ní wọ́n mọ iléeṣẹ́ wọn kan tá a bá ti fẹ́ dá séjì rẹ̀ wọ́n ti tún ṣe wọ́n tó kó nǹkan kan wọ́n ti tún káwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ báàbí ìkànnù alábàáhùn wọn ní àwọn ẹ̀kọ́ oníyẹn níbo wọ́n ní kọ́ dáko mi ó ní ẹ̀kọ́ kọ́ já ìwọ̀n náà so Ọlọ́run wà pẹ̀lú wa o kábíyèsí o. Kábíyèsí o. Ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ èmi náà lọ ní ìrọ̀wọ́ rọ̀fẹ́ lápá tẹ̀mí pé alógun máa lọ sí ó tẹ̀ mọ̀ fi ní nígbà tí wọ́n bá sin Olúbàdàn kan wá sílé mo tẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo wá sílé àwọn ìdílé Olúbàdàn náà ti wá kí mi. Then the major retired. Major, ẹ ká ìṣẹ́jú kan fún wọn. Ọkọ̀ ìgbé ọlọ́ba àkẹ́kọ̀ọ́ sáfẹ́fẹ́. Broken player ni wọ́n. Ṣùgbọ́n sì wọ́n ríṣẹ́ ṣe. Ọ̀tọ̀ ni tí atabẹ́kí do Ìbàdàn ọdọ sókè àjọṣe ìlú àti gbogbo ẹ̀. Gẹ́gẹ́ bí àṣepàdé tí yóò ṣe sọ àṣepọ̀ Olúbàdàn designate. Ó ní iṣẹ́ àti commission committee kan ọ̀lẹ́dì. Ni mo fẹ́ mọ ìdí ẹ̀ tí àwọn iléeṣẹ́ fi close down Ìbàdàn. Wọ́n ní ṣe nígbà tí wáyà kébù wà ń bẹ àwọn náà ti the best kébù ní Nàìjíríà. Wọ́n sì àwọn èèyàn wọn lo wáyà mà ní àbí wọn kò lé mọ́ pé wọn lè wọn láti close down. Wọ́n ní bátìrì tí àwọn èèyàn ra mọ́tò wọn ra bátìrì sí mọ́tò wọn ni exide náà mo sọ exide. So committee yẹn ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n kankan pàtàkì tí ó tún sọ ni pé kí investment tó wá àwọn investors gbọ́dọ̀ wà certain pé àwọn ò take unreasonable risk. Tẹ́nìkan bá ra lẹ̀ plot méjì ó fẹ́ fi dá iléeṣẹ́ orí ìwé ọmọ tẹ̀wé ní obèsì kìnnìkan tó débẹ̀ ní ọ̀sẹ̀ kejì síbẹ̀ torí pé àwọn kan ti ń kọjú síbẹ̀ ó wò pé èwo ni kò ń ṣe tí kò ń lọ sí kóòtù ni tí ó máa gba ọdún 6 kó ń tó kúrò ń bẹ̀. Owó tó ń dẹ̀ fi ṣe ó ti arrange owó ẹni tó máa ṣe ní tọ̀ ẹ jẹ́ ká fìyẹn lẹ́nà ìyá àdìkọ́ ajé ká fìyẹn lẹ́nà ká wá bómi lọ. Ó dàbí pé àwọn alábàdàn ò ṣetán láti jẹ́ kí investment bá sí lù wọn. Orúkọ pọ̀lọpọ̀ wa owó tá a máa gbà ń bẹ̀ ló máa ń kàn wá ló máa ń jọ lójú. Ẹ̀dà àǹfààní tó wà ń bẹ̀ pọ̀ orí ẹnìkan nígbàdàn mi báyìí ìdílé kan bàdàn mi báyìí jẹ́ pé
àwọn gidi ni wọ́n ń dárúkọ lóko wọn. Ìbẹ́ náà dẹ̀ ti ń rí owó tí wọ́n fi ń ra ilẹ̀ wọn díẹ̀ wọ́n ti fẹ́ ra ilẹ̀ tí wọ́n tán sí. Tó bá gbin àgbàdo tó gbẹ̀gẹ́ tó gbin tòmátì tó gbin gbẹ̀ nígbà tó bá tà yóò rà bóyá plot kan ló ṣe é rà ní bóyá éka kan ló ṣe é rà ní yóò rà. Ẹsẹ̀ ojú rẹ̀ ó ti bọ́ yóò tètè rà tán torí pé ó ti pẹ́ tí mo ti débẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé wa àwọn èèyàn ò sí ń bẹ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gidi wọ́n ń gbé bẹ́ẹ̀ sí. Ọ̀dọ̀ pé nígbà tó bá fi máa tó ọgbọ̀n ọdún àádọ́ta ọdún síbi báyìí wọ́n máa pàtẹ́ ní. Wọ́n ti ń wọ kábíyèsí. Àǹtí bàtàn. Kábíyèsí a lọ fún ìṣẹ́gun lábà agbólófì níbi o bàtà adélẹ̀ ìgbèrè ló ń sọ fún àwọn ọmọ agbólófì pé ojú bí ìlú bàbá yín ti lọ wọ òun ló wá ń fi àlá hàn wọ́n ká fi tọ àlàyé. Ọlọ́run tẹ̀ bá wọn ṣe òkú òtún rà lọ́wọ́ bàbá wọn. Ìdí èyí bẹ́ẹ̀ tàbí sọ pé ọ̀pọ̀lọpọ̀ bí ìbá ìṣe wọ́n pé wọ́n ń ṣe tó pé wọ́n ti kú òdòkó bí Olubadan council tó àwọn alága Tashin council tó bá wà ní àdúgbò ń bẹ̀ wọ́n máa yẹ̀yàn síbẹ̀ ni. Nígbà tó bá yá gẹ́gẹ́ bí mo ti sọ ẹjọ́ ìbá débẹ̀ nígbà gbìn yóò kàn sọ pé wọ́n ti rà á pé wọ́n ti wà ní bàbá àwọn ló wà ní báyìí. Ìdí èyí bẹ́ẹ̀ tá a fi bẹ̀yìn pé àtẹ̀bẹ̀bẹ̀ àtẹ̀gbọ́dọ̀ talẹ̀ mọ́. Níta lè ṣe the maximum ta lè ṣe ni pé a lè lease it out. Torí pé bàbá talẹ̀ àti pé in fact all land is vested in the state government by the Land Use Act. A study ẹ̀ ibi tí a bá ti lè come in tó yẹ láti protect ara wa láti protect ilẹ̀ yín. Ọ̀dẹ̀ ń wò pé bí àwọn kan bá ní ohun àjèjì ohun ti ralẹ̀ ń bàdàn mo ti gbọ́ sọ̀rọ̀ á bèrè pé ṣé Ìbàdàn sára Ìbàdàn náà wà lóhun tó ralẹ̀ bẹ́ẹ̀ náà. Àzúkà jìjì máa wà bàdàn tó bá principle of reciprocity gbọ́dọ̀ wà tí òun bá lè kọ́lé sí Ìbàdàn ó yẹ kí Ìbàdàn náà lè kọ́lé sí ìlú wọn. Bí a bá ti kéèyàn wà apply ọlọ́run kọ́ wa ní ká máa ṣe. Torí pé àwọn ọmọ wa ń complain púpọ̀. Ẹsẹ̀ pé gbóngbóná ti jẹ́ títì. Àṣìpá àdẹ̀sígbẹ̀ sọ fún mi pé àwọn kan gorí ilẹ̀ tèmi náà. Àṣìpá tí wọ́n ti kó ń bẹ̀. Ṣe rí pé wọ́n tẹ̀ bẹ́ẹ̀ náà ló wà káàkiri. Tó dẹ̀ wà mẹ́rin kan mọ̀ pé tí ẹ bá lọ sí court ó lè gbà yín lọ́dún mẹ́wàá ó lè gbà yín lọ́dún ọdún. Àtòkẹ́ wọn tó parẹ́ ládùn máa ń rí ẹjọ́ ọdún tó ń lò láyé. Àmì ìbàdàn bàbá wọn ló bẹ̀rẹ̀ ẹjọ́ wọ́n sì wà lórí ẹ̀tìrì sọ. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ta fi sọ pé kátẹ̀wọ́ kọ́ bẹ̀rẹ̀ sí protect ara wa náà. So méjì yẹn ni àṣìpá sọ̀rọ̀ nípa rẹ̀. Àmọ̀ntàfẹ́ Ìbàdàn mọ̀ntàfẹ́ John kábíyèsí
wọ́n máa ń fi ọlá ni ṣùgbọ́n sẹ́yìn kábíyèsí ó máa ń ṣiṣẹ́ ni. wọ́n sọ pé èèyàn lè dáṣẹ́ yẹn ṣe gbogbo alájọṣe. Kábíyèsí o. mo ní èmi ń tèmi coordinator ni mí láàrin àwọn yòókù. wọ́n lè sọ fún yín pé ìjọba yẹn bá dẹ̀ sí how will they responsible fún tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ìjọba yẹn Mogajis sí how will they responsible fún tó bá ṣẹlẹ̀ ládùúgbò rẹ̀. ẹgbẹ́ mi wá jẹ Mogajis ní sálẹ̀ òsì máa ń gbé Bódìjà ìwà lọ sálẹ̀ òsì máa ọgbọ́dọ̀ máa tó ń ṣẹlẹ̀ ní sálẹ̀ òsì. ẹjọ́ ẹ̀fọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ó lọ síwájú Ìbàdàn náà ni. ẹ̀rí pé kódà àwọn ọba wọ́n ti wá kí wa former governors serving governors wọ́n ti wá kí wa wọ́n dẹ̀ dé láti support wa. ó dẹ̀ sọ pé kò ń ṣe pé àwọn ọmọ Ìbàdàn nìkan ni gbogbo ẹni tó bá ti jèrè Ìbàdàn ẹni tó bá wá sí yunifásitì Ìbàdàn náà ó jèrè Ìbàdàn náà. náà bàbá wọn kan lẹ́gbàá yẹn amófin tẹ̀ sọ pé yunifásitì àwọn lágbà pé Abẹ́òkúta ń fẹ́ gbèsè tẹ̀lé mu nígbà tẹ̀ fún wọn lẹ̀. àwọn tẹ̀ fún wọn lẹ̀ 1,600 hectares àfọ̀n for 999 years. 999 years. Jésù mi ò ti dégbà yẹn. Bẹ́ẹ̀ni 1,000 years. 1,000 years ni. Àdẹ̀gbó púpọ̀ lọ́wọ́ wọn. Lẹ́yìn àgbà wa ń gbìnì. Bẹ́ẹ̀ni àdẹ̀gbà 1 bottle of snap. So ẹni tó bá ti kọ́ kàwé ń bẹ̀ ó jèrè Ìbàdàn náà ní láti fi hàn Ìbàdàn. àwọn èèyàn lè fẹ́ ṣe gbogbo wọn máa ń fọwọ́ sọ̀rọ̀ pé I attended University of Ibadan, including the President, Vice President, and they are always very proud pé àwọn lọ sí University of Ibadan. So ní any reason láti ìrànlọ́wọ́. mo sọ fáwọn èèyàn pé nígbà tí ìwé kejì náà nígbà tó wà ní mínísítà ní Ògùnpa yẹn ṣe various government ṣe tẹ̀tẹ̀lẹ̀ tí various government fẹ́ ṣe tẹ̀tẹ̀lẹ̀ tí wọ́n fojú sọ́kàn. nígbà tó débẹ̀ mo gbà lálejò rẹ̀ ọ́fíìsì mẹ́rin rẹ̀ kíníkíní yóò parí kó tó káàkiri tó parí iṣẹ́ mọ́ ó nítorí pé bí wọ́n fẹ́ sọ pé wọ́n ṣe sí Ìbàdàn. ọ̀nà sí Ìbàdàn. so tó bá wá pé nǹkan kan tó wọ́n ṣe fún Ìbàdàn náà wọ́n kọ́ parí ẹ̀ nítorí yẹ kí ọ̀rọ̀ wàhálà Ògùnpa dínkù nù. tí ìbá ṣe ọ̀rọ̀ Òkè'badan tó wà tó ṣẹlẹ̀ nígbà náà ó ní méjèèjì ẹgbẹ́ méjì ló fẹ́ ṣe títì ẹgbẹ́ tá a bá ti wọ̀ ní dáńdàrú àlèlọ́jà ní bòde ìgbà ọlọ́run fún láǹfààní yẹn. so gbogbo wọn báwọn wà láti fẹ́ ṣe nǹkan ní Ìbàdàn lẹ́yìn àwọn Ìbàdàn náà ọ̀dẹ̀ tíkẹ́ẹ̀tì support ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìbàdàn àwọn pé ìsákèwà
tẹ́lẹ̀ àìta sí tó kàn pè wá sí pé ó sì tẹ́ bá pè wá sí àtà sí ọ̀dẹ̀ ni a pè wọ́n sí àpè yín náà sí o. Kò sí pé àdúgbò yín nìkan náà lẹ ní pápá yín Royal Highnesses kò sí àdúgbò yín nìkan náà lẹ ní responsibility fún ọ. Ẹ gbọ́dọ̀ contribute sí Ìbàdàn. Tí mo mìíràn jẹ́ kí ó yé wa o àdúgbò yín lẹ jẹ Royal Highness o ẹ ní ọjọ́ tó ṣe lórí balẹ̀ mi o. Èyí pé Olúbàdàn ló bá lè jẹ o. Ìyẹn tẹ̀ ti ṣẹlẹ̀ láàrin Ìtàn Ṣáṣá àti Sábó. Nígbà tí wọ́n wá sí Olúbàdàn pé eléwo ni a recognize. Tí a sọ fún mi pé ní Sábó àní Baálẹ̀ tó àtẹ̀kì pé Ṣẹ́ríkí Sábó oníbàálẹ̀ wa ń bẹ̀. Ìtàn Ṣáṣá aníbàálẹ̀ ẹ̀wọ̀n ọ̀dẹ̀dẹ̀ kọjá Baálẹ̀ torí pé Baálẹ̀ ní rẹ̀ sọ Olúbàdàn. Nígbà tí wọ́n wá sí bíbá ìjẹta mo ní mi gbà wọ́n lágbèjọ. Oríṣi àwọn láti jẹ́ káwọn èèyàn máa níta tó yẹ ká ṣe àti níta tó yẹ ká ṣe. Ọ̀dẹ̀ sọ fún yóò yẹn pé ẹni náà gan lẹ́nu sọ pé Ṣẹ́ríkí ń sọ gbọ́mọ́ ìzọmọ́nì gbọ́mọ́ ìgbà mẹ́wàá. Nígbà tí Abacha wà lójú ọpọ́n bàbá ń Ṣáṣá ní advantage ọṣà tẹ̀tì lọ́sìn tó dẹ̀ ń sọ pé àwọn ni wọ́n fi ṣe gbogbo lórí àwọn àríwá tó wà ní ààrẹ òfin yẹn owó mọ̀fin yẹn wà ṣé parliament wo ló pàṣẹ àti ìròfin ti dì sí tó kò dẹ̀ ní tó bá tẹ̀ ṣe bẹ́ẹ̀ àníbànẹ́sẹ̀ báwo ṣe ṣe wà nù. A lè ní Baálẹ̀ mi pé ẹnìkan pé òun ju Baálẹ̀ wa lọ. Tó mo fẹ́ kí wọ́n kálukú ká mọ̀ pé ibi tí Ọlọ́run bí tó náà ń kó àkóso bí ìbẹ̀rẹ̀ Ọlọ́run kó mi lé mi lọ́wọ́. Ń dẹ̀ ṣe bó ṣe tó àkóso yẹ. Ó ní ilé tó bá ní ìdí assistance wọ́n sọ fún wa. Nígbà pé ẹnìkan ní àwọn Fúlàní wọn ti wá ń bíbá ti pẹ́. Tó àmọ̀ bóyá wọn náà wọn ti pè nothing. Orúkọ tá a bá ń kọrí jù wọn nítorí àwọn Fúlàní sọ pé àwọn Baálẹ̀ wa náà ń gbowó lọ́wọ́ àwọn tàbí kan gbà mọ́lù lọ́wọ́ àwọn. Gbogbo mímọ́ náà gan kò jẹ́ kí nǹkan wà interesting. Ẹni tó ti fi owó gbogbo yege púpọ̀ tí a dáko tẹ̀lé débẹ̀ lórí ìjọ kan tẹ̀ jẹ́ tán. Ló yáwó yẹn ni. Gbogbo nǹkan báyìí yàrá ìgbé bí àgbà lọ́wọ́ bá wà peaceful lọ́sọ́jọ́ wà. Wọ́n sọ fún àwọn tó wà ń bẹ̀rẹ̀ yẹn sì pé nígbà táwọn kékeré a máa ń jí sáré láti bọ́n fọ́tò a lọ sí Ọ̀rànyàn a lọ sí Alégúsọ a lọ sókè àdó láti lọ́sẹ̀ ẹ̀dìdì ẹ̀mú sáré jẹ sáré tó. Lẹ́kọ̀ọ́ kí bẹ́ẹ̀ ló pé kidnapper ó gbé àbí nǹkan kan ṣẹlẹ̀ sóhun. Ojú ọ̀hún ti sinimá tẹ̀ níbẹ̀ aago mẹ́sàn-án máa ń bẹ̀rẹ̀. Fíìmù mi máa ń gùn tó aago mọ́kànlá àbọ̀ ni wọ́n ṣẹ̀ parí. Ó lè má rí táksì wọ́n máa fẹsẹ̀ ní lọ́dẹ rẹ̀. Nǹkan ìdẹ́ mú yàn. Ta ló lè ṣe bẹ́ẹ̀ lónìí? Àwọn èèyàn yìí báyìí dẹ̀ ní báyìí. Ara wọn náà mo sọ fún onísàlẹ̀ sí pé ilé ibi tá a bá ti gbọ́ fún àǹtagbó bá lè bẹ̀ lámọ̀. So bó ṣe rí nù a gbọ́dọ̀ sanitize àdúgbò wa fún good investment and for good life. Àwa ti rí good life. A ti mọ̀ra láti gba kékeré ni o. Kí n tó 10 years láti mọ̀ra wa o.
So I had a good life. Alhamdulillah. Ọlọ́run bá wa ṣe torí pé aráyè kàwé ló gbé adépòtàdé lónìí. President ìjọ ká ṣe the same thing fáwọn ọmọ wa àwọn ọmọ wa. Ìgbà kan mo lọ sí nursery school o àbí àbọ̀ lọ sí nursery school. O lọ sí àlàbẹ̀ kí ló bẹ́ lọ síbẹ̀? Progressive day school aládọ́rin. Mi lọ́nu. Bí àwọn mọ̀síkò ń bẹ̀ mo lọ sí Olubadan bọ́sẹ̀ school. Up school. For the good of the public. So, ọlọ́run tẹ̀sán wájú tá a dà lónìí. Ẹ ká create the same atmosphere fún àwọn ọmọ wa fún àwọn ọmọ wa. Kánẹ́dì ọ̀fṣẹ̀dá. Lẹ́yìn pé gbogbo àwọn mágàjì kúrò ládùúgbò. Mágàjì ilé àlùsá ti wá ó ti ń gbé Bódìjà kó dẹ̀ wẹ̀yìn wò. Nítorí jẹ́ káwọn ọmọ yẹn máa sọ pé àwọn kan jẹ́ gbogbo òṣèlú tó bá wọ̀ nù. Ṣùgbọ́n sí ìgbà tí àwọn mágàjì bá padà sí àwọn lọ sádùúgbò wọn gbogbo àti ẹgbẹ́ bẹ́ẹ̀ lójoojúmọ́ tí wọ́n lọ síbẹ̀ lóòrèlóòrè. Ẹ̀rọ pé yóò yí padà. Àmì pé Ìbàdàn ní ìdí ọba rìn níwà. Ọ̀pọ̀lọpọ̀ lè ti wó. Wọ́n àti abádébẹ̀ abájòkó pẹ̀lú wọn á máa bá ṣe túnṣe. Wọ́n bá dẹ̀ fẹ́ gbọ́ndẹ̀ gbọ́dẹ̀ láwọn túnṣe á máa kan tá a lè kó síbẹ̀ tó wúlò fáwọn aládùúgbò. Ìbàdàn yìí ti wà ní bó bá dẹ̀ ṣe dáa tó bẹ́ẹ̀ ni wọ́n máa yàn wá tó. Pé ẹ jẹ́ kí n sọ fún yín o kò sílùú púpọ̀ tó ní irú oríire tí Ìbàdàn ní o. Capital of Western Region. Western Region ó include Edo and Self Delta. Ìwé náà ṣe ń administer yà. So kò sí nǹkan tí gbogbo wọn tẹ̀ sọ pé àwọn àlàní ni gbogbo àjọ ní Ìbàdàn ní. Torí pé lọ́kìlẹ̀ ọlọ́run lọ́mọ gọ́ọ̀nà tàti sẹ́ńdà pé kí wọ́n lọ rúùlù lu wọn kí wọ́n padà wálé láti orí àgàgó Fáyọ̀ṣe. Ọ̀ya ẹ lọ rúùlù lóyún kí ẹ padà wálé. Wọ́n lè ti padà sílé. Báyìí mí náà ti padà sílé. Akérèdọ́lù ti wá padà sílé. Wọ́n lè sọ pé nígbà tí mo bá rí president ẹ̀ sọ fún pé wà olùwé tó ṣe ń bàdàn ó gbòòrò tó bá wá bàdàn bóyá ò bá ti palẹ̀ rẹ̀ mí. And we know him, we know us to be one of your support, one of your pillars. Nítorí pé ara ohun tá a máa fọwọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnìkan kó jọ ń tòrò lọ́nkù kó bá fọwọ́ sí Ìbàdàn state. Ìyẹn pé Ìbàdàn bá wà attractive àwọn Ìbàdàn ní fún àǹbá lọ. Torí dé wọ́n súnmọ́ ìdílé òkè ògùn gbogbo ṣe súnmọ́ Ìbàdàn lọ. Gbogbo àwọn làwọn làwọn bá lọ. Gbogbo àwọn ọba wọn dẹ̀ ti wá kí mi. Ó mì pé wọ́n gbà pé appendage làwọn máa jẹ́. Wọ́n dẹ̀ sọ fún wọn gbà yẹn pé Ìbàdàn they are very fair. Wọ́n ní kì í jẹ́ gbé kí jẹ́ gbé kí lè fẹ́ sọ ẹ máa rántí àwọn tí wọ́n bá ń tó sí lóòótọ́ ni bí a máa rántí lóòótọ́. Ìyẹn ṣe yẹ pé máa láti máa yẹ permanent deputy o mo ní
Àyẹ̀yẹ́ lè má yọ ọ́ lẹ̀ ò torí pé bàbá ti pápọ̀ àti dẹ̀yọ̀ kan. Ibi tí bò bá wà yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń lọ kí èèyàn tó yan dẹ́pútì o. Inú mi dùn pé a ní wàhálà jà láàrin wa. Bí bá dé wà tí a láti adjust láàrin ara wa ẹ jọ̀ọ́ ẹ ká fìfẹ́ ṣe. Àwọn èèyàn wa náà ń gbọ́ tí bí bọ̀sùn àwọn èèyàn wa ń gbọ́ sí. Wọ́n ti sọ fún mi pé ní àsìkò tí pẹ̀lú ògo Ọlọ́run a ní sí the 1 inch of Ibadanland. Ọlọ́run bá yẹn yóò rọ olókùúrò. Ó wà lọ́kàn mi. Bẹ́ẹ̀ wá. Mo ní àrùkún ní òrùpá àwọn nìkan wọ́n máa bá wá ní. Àlẹ́ mo ní àwọn ọmọ ẹ̀yìn jìkẹ́lẹ́ bá wọn wá. Ṣùgbọ́n àdúgbò àwọn míì náà tún bá wọn wá. Àwọn ọ̀dọ́ adúgbò lọ́dọ̀ fún wọn. Nígbà tí a tẹ̀tẹ̀rẹ̀ àwọn royal Highnesses. Wọ́n mọ̀ pé kò sí royal Highnesses kankan ní Ìbàdàn ọ́fíìsì.